ọ̀tún lọ́jọ́ yọ ọ̀tún lòórùn ràn ọ̀tún ní ètò yín ètò ìrì ayọ̀ níkànnì Bíkíá tẹlifíṣàn tó bá dé lọ́tẹ̀ yìí pẹ̀lú àlejò wa gbàǹkọ́gbì talẹ́ni tá a wí talẹ́ni tá a ròyìn ẹ̀ ń ò ní jẹ́ kí fàárà ó pọ̀ nítorí anígbóló méjì àbí mẹ́ta láti bá bàbá wa sọ bàbá bá kí o gba àwọn tí wọ́n ń wò wá ìka gbogbo àgbáńlá yé. orúkọ mi ni Alhaji Maruf Ọláyíwọlá Lawal aka Sam Murphy. Mo jẹ́ ọ̀kan lára àwọn òṣèré eré orí ìtàgé. Mo sì jẹ́ gómìnà ẹgbẹ́ òṣèré Tampan ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí ààrẹ Bọ́lájí Amúsànmísà láti jẹ́ ààrẹ fákàtà. Káàdé sọ pé Nàìjíríà nìkan káàbàtà yìí kàgbé gbogbo Tampan wà pàpàtà. Gọ́vnà Oyètọ́lá jẹ́ pé ní worldwide president. adúpẹ́ yín Ọlọ́run lógo tó fún wa lórí ọ̀fẹ́ láti rí àbá wa Sam Murphy gbé wá sórí ètò fún tèmi. Sam Murphy níbo ló ti jẹ jáde wá. Ẹ ṣé gan. Ẹ rí i pé kí ọ̀rọ̀ ẹ̀dá tó di ayọ̀ ojú máa ń rí tó. Nígbà tí mo bẹ̀rẹ̀ sí ṣe eré orí ìtàgé yìí, àwọn ẹlẹgbẹ́ mi tẹ kọ́kọ́ máa ń pè mí ní Major Moro. Moro la kọ́kọ́ ń lò ń gbà yẹn. A lò títí gbàtà wá fẹ́ ya fíìmù kan Mr. Bọ́lájí Àdókù ló direct ẹ̀ gbà yẹn. Tàjọ jẹ́ ọ̀rẹ́ ta kóra wájọ bíi kakọ́s. Ìgbà yẹn orúkọ ẹni tó máa take part mo ṣe gbà yẹn jẹ́ Murphy ni wọ́n fi pè mí ní Murphy. Èmi mo wá ṣe role Murphy yẹn. Ẹni yẹn burú gan, so mi gbọ́dọ̀ sọ nǹkan tó ṣe fún mi. Bàbá ní agbè lọ́wọ́ yín ìpàdé kónú ẹni rántí àkòrí sinimá náà. Àìmọye náà ló tún ti gún tó pọ̀ rẹ̀. Ṣùgbọ́n mi ti Sam Murphy ti dé jáde ń ṣẹlẹ̀ rántí rẹ̀. Inú sinimá Ẹbọ Òru ni. Ẹbọ Òru. Èmi náà mo ní fíìmù yẹn. Bí ọdún mélòó sẹ́yìn báyìí. Ẹ̀ẹ̀mejì bí nǹkan la ya fíìmù yẹn torí pé àkọ́kọ́ yà ní 1987. Kábíyèsí Ọlọ́run o. Àkókò sun Mr. Tóyèsé Ọ̀pálẹ́yẹ ló direct ẹ̀ nígbà yẹn. Ó wá láti Èkó nígbà yẹn wá direct ẹ̀ ni. À ń yaṣẹ́ yẹn lọ́wọ́ owó tán àròwó mọ́. So ó jẹ́ kí a pàdánù iṣẹ́ yẹn nígbà yẹn. But nígbà tó di 1989 a parí Okùn Ẹrú làwa wò pé òkè kakúkú wọ location yẹn láti wá wọ location yẹn padà. So Àdókù wá direct ẹ̀ padà. So a tún ti rí àwọn àlùbọ́sà nǹkan kéékèèké mi láti fi kọ́. Ìrìn àjò yín nìdí ṣe eré tíátà. Bàbá ní àbèrè lọ́wọ́ bàbá Sam Murphy bóò ló ṣe bẹ̀rẹ̀ gan. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ lọ. Ọlọ́run ṣe o. Nígbà tí kì í ṣe tíátà gẹ́gẹ́ ló kọ́kọ́ wù mí. Àkókò Ọ̀ṣun tí mo sọ lẹ́ẹ̀kan yẹn àkọ́kọ́ jọ dá gúrùpù lẹ́pàá fẹ́ máa kọ fújì nígbà yẹn. Àwa ń wá bá ṣe fẹ́ rí irinṣẹ́ wo ládẹ̀ wọ́n gbà yẹn ni pé a fẹ́ kí wẹ́dà bá wa ṣe irin ọ̀pá tá a máa fi microphone sí àdè máa ra lu àti ṣẹ̀kẹ̀rẹ̀ kò sówó. Èmi ní ọ̀nà kan láti rówó kí n má sọ pé mo jí. Mo wá jí Better Life mẹ́ta. Ìgbà yẹn 50 kọ̀ọ̀kan tó máa ń ṣe ní pépà ìgbà yẹn. Olówó yẹn mo wá jí. Àwa lọ fi ṣe kìíní yẹn. Bẹ́tà ṣe kìíní ọ̀pá microphone yẹn. Oyin tó tóbi dọ́gẹ̀ ló ní bàbá tó lówó mọ̀ kó owó ti dín. A béèrè pé ta ló mú owó ìmọ̀ èmi ni o. Kí ló fi ṣe gẹ́gẹ́ báyìí? Wọ́n wà lọ fọlọ́pàá mú Tóyèsé gbà yẹn ìyẹn Àkókò Ọ̀ṣun ní Dùgbẹ̀. Àwa àṣàṣọ jẹ́tà ni mo ò rẹ́ jẹ́tà mi ò ṣe kíní kan mi ò ṣe kankan. Ìwọ ọkùnrin mẹ́jẹ rí ẹ pẹ̀lú ọmọ ìmọ̀ mẹ́jẹ kíní kan. Àṣà yẹn dùn yẹn kúrò lágbóró. Kẹ́rẹ́kẹ́rẹ́ àwọn ẹgbẹ́ àwọn ti sọ tiwọn. Àwa ń dọ́gbọ́n bá tiwa lọ látún fi ń ṣe lọ. Gbà tó dé stage kan ẹ̀mí mi tó kúrò bẹ́ẹ̀ pé yóò tún nítorí owó kì í yọ mbẹ́. Mo kàn rí bí gbà tó yẹ pé yẹn kàn febi parẹ́
tó ń fìyà jẹrẹ mo sì mọ́ kẹ́kọ̀ọ́ ń bẹ́ẹ̀ nìyẹn ìgbà yẹn ni mo lọ kọ́ bí wọ́n ṣe ń ṣe sculpture work àwọn tó máa ń mọ èrè gangan ní Ọ̀ṣun state ni mo kọ́kọ́ ṣe balósta lọ́sùn kábíyèsí gbogbo ilé Alhaji Rashidi Ìgbàláyé lókè fíà yẹn ilé Alhaji Afọlábí elépo tí balósta wà nígbà yẹn ẹ̀rìn Ọ̀ṣun Alhaji Rabiu Ayádókun lẹ́rìn Ọ̀ṣun mo ṣe báwọn èèyàn ṣe káàkiri èmi nìkan ni mo ṣe balósta yẹn ọmọọba Gbóyèga Fámọdún èmi mo ṣe balósta síbẹ̀ torí èmi nìkan ni mo ń ṣe mo fi máa ṣe nígbà yẹn mo wá specialize lórí balósta yẹn ni mo ń ṣe ní ọjọ́ kan ni wọ́n ń pe ọ̀rẹ́ mi kan náà ní Akeem Ojúgo ó jẹ́ àbúrò fún olórí Adéọlá ìyẹn wà ní opposite ilé ibi tí mò ń gbé lóde olówó níbi tí wọ́n ti wọ́wọ́ náà dàgbà kábíyèsí so òun wà lọ́pọ̀sìtì ó bá bá mi pé òun náà fẹ́ ṣe kẹ̀kẹ́ ṣùgbọ́n òun ò lówó lọ bó láì fẹ́ ṣe òun náà fẹ́ yá change díẹ̀ mo ní kò sí problem àwa lọ parí iṣẹ́ ètò fẹ́ ṣe ń gbà yẹn lọ́wọ́dà ó ìbádẹ́gbà mi mọ̀ràn pé kẹ́ máa ṣe kínní ìpadà ó dáa gan á máa yóò dáa mo ní kó wù mọ́jàre ọgbọ́n ìyẹn ká máa waste owó tí ò sówó díẹ̀ bó ṣe ní kíá kí n já sí máa ṣe ẹbẹ́ sáàsì rówó díẹ̀ kẹ́ sáàsì ṣe fíìmù kan àbá ní mo ní ìyẹn tó bá jẹ́ tówó torí mi ti ń rówó níbi balósta yẹn bó ṣe wá sọ fádòkú ní ẹgbẹ́ tábà ṣiṣẹ́ báyìí pé àdókù bá mi sọ̀rọ̀ ọ̀rẹ́ mi làdókù àtijọ́ wà tẹ́lẹ̀ pé tó bá bá mi sọ̀rọ̀ pé tí n bá iṣẹ́ yẹn máa ṣe àbájísà ìgbéka ṣe àgbẹ̀ iṣẹ́ yẹn ní ìrùnmú lówó àrẹ̀ ṣe àtàdánù ní másítà ni bọ̀tà rere díẹ̀ náà bẹ̀ lẹ́yìn lẹ́la ṣe báńkì obìnrin yẹn sítórì yẹn dá lórí pé ọkùnrin tí orí ẹ̀ ò bá pé tó jẹ́ pé kó máa kó owó tó ń pa fóbìnrin báńkì onírun la pé àgbẹ̀tà ètò nígbà yẹn. alájì ẹ ti burú gan láti kékeré o. mo le gan. ẹ máa bọ́rọ̀ bọ̀. so làwa ya fíìmù yẹn ọlọ́run tó fà lùbáríkà sí díẹ̀ à ń dùnnú ẹ̀yìn ìgbà yẹn àti ìyàwó míì lórí àti àwọn oríṣiríṣi nǹkan míì títí kó tó dé gbà táwa lọ ya Táyọ̀ Òkúnẹrú àwọn lókèṣọ̀ Òkúnẹrú àwọn wò pé àwọn èèyàn wá láti gbogbo stéètì káàkiri tí wọ́n wá síbi lókèṣọ̀ Òkúnẹrú wọn àdẹ lówó lọ́wọ́ mọ́ báyìí ìyà ń jẹ wọn ìṣẹ̀ táwọn fi fún wọn lówó ẹja gbogbo lókèṣọ̀ kí wọ́n tún wá ṣiṣẹ́ láfi ya ẹbọ òru nígbà yẹn láti wá parí ẹbọ òru ọ̀rẹ́ mi ni Àlàdé Aromire tó bá fẹ́ iṣẹ́ ọ̀rẹ́ mi ló máa ń dé sígbà yẹn wà lókè ẹ jẹ́ ká tún ya orò ìdílé pẹ̀lú Ajagungbadé the same day la bẹ̀rẹ̀ iṣẹ́ méjèèjì yẹn Ògúntádé ń dìrẹ́tì Ògúntádé yẹn wá láti Mìíràn òun ń dìrẹ́tì Ajagungbadé èmi mo ń ṣe lídò nínú Ajagungbadé gbà yẹn ẹbọ òru èmi náà mo ń ṣe lídò ọjọ́ kan náà bẹ̀rẹ̀ méjèèjì tó ti máa iṣẹ́ ní ọ̀dọ̀ Ajagungbadé ní Òkè Balẹ̀ ní arúgbó mọ́tò mi táwọn ilé bá tún nídìí wọ́n tún wá níwájú pé mi pàtó wá iṣẹ́ ní àárín ìgboro ní jálẹ̀ ẹ̀mí pàtó àṣẹ dọ́gbọ́dọ́gbẹ́ tí Ọlọ́run fún wa ṣe nìyẹn so lẹ́yìn yẹn a ti ṣàyẹ̀wọ̀n àìmọye mi Àjàkú Akátá aráfíìmù ní Ọba Làgàtà nǹkan gbogbo ẹ̀ báyẹn lóríṣiríṣi. láti ẹ̀ṣẹ̀ wẹ̀ kó hùn láti àárọ̀ ojú òní tèmi wọ́n eyín olólùfẹ́ wa tẹ́ ń wáyé ká gbà ńlá yìí mo ní ọ̀gá ẹ̀ ń gbádùn bàbá wa Sàmófì bàbá béèrè lọ́wọ́ ẹ̀ àwọn ìgbà tẹ́ ẹ bẹ̀rẹ̀ ṣe lè rántí yẹn bíi 3 4 tẹ́ ẹ jọ bẹ̀rẹ̀ nígbà náà lọ́wọ́ àti pé ìjẹ́ tiẹ̀ lọ́gàgán dìṣẹ́ yìí. ẹ ṣe nínú iṣẹ́ yìí ọ̀gá mi pọ̀ gan mo lọ́gà ẹ fẹ́ mú mi sẹ́lọ̀ ni. àárà ẹlòmíín lè ní àti inú oyún lòun ti ń ṣiṣẹ́ tíátà ẹlòmíín lè ní bí wọ́n ṣe bí wọ́n bí tíátà pẹ̀lú òun. ṣe ara àwọn tó máa ń sọ bẹ́ẹ̀ ẹ rí i pé wọn kì í lálùbáríkà kábíyèsí rí i Ọlọ́run pé wọ́n tẹ orí àwọn èèyàn kọjá nínú statement náà sọ yẹn tí n bá sọ pé ọ̀gá mi o gbogbo àwọn bàbá wa lé gbogbo ẹni téèyàn bá ti dé bá nídìí iṣẹ́ kan ọ̀gá ẹ̀ ni gbogbo ẹni tẹ́ bá dé bóyá o gbé bílíọ̀nù dédìí iṣẹ́ yẹn o tó ìṣẹ́ ìgbó ìṣẹ́ lọ gba fọ́ọ̀mù lọ́wọ́ ẹnìkan pé mo fẹ́ kọ bọ̀sùnfà tó ti dé báwọn kan nídìí ẹ̀ ọ̀gá ẹ̀ ni wọ́n jẹ́ ṣé ọmọọṣẹ́ mi ni Ògúnjídé ṣé méjì mi ni ọ̀gá Bello
gbogbo àwọn tẹ́mi dé bá nídìí iṣẹ́ yẹn ọ̀gá mi gbogbo wọn tó fi lórí lásìkò so àdókù gan mo bá àdókù lẹ́nu iṣẹ́ yẹn ni so mo gbà wọ́n bí anybody tó bá ti wà wájú mi tó bá rí rẹ pé òde stage kan lé ní o bá wò pé àwọn kan akíkẹ́ tó ń dà wọ́n nù àlùbáríkà tó yẹ kéèyàn rí lèyàn ń dànù yẹn gbogbo ẹni tẹ́mi dé bá nídìí iṣẹ́ yìí mo rí wọn bí ọ̀gá mi. ẹ ṣeun Alhaji Samovi ẹ sọ̀rọ̀ kan gbà tẹ́ ń bọ̀rọ̀ bọ̀ ẹ ní iṣẹ́ eré orí ìtàgé ní ṣíṣe pé ìfẹ́ lẹ́yìn ní sí kò sówó díẹ̀ onímọ̀ mi béèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín. nígbà yẹn ni o owó ti wá bẹ́ẹ̀. òun níwájú ẹ̀ mú béèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín aráwọn tó ti gbajúgbajà rí wọ́n ti làkùn láka lókè ìpè yìí Saheed Lakare pé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní dàgbà nǹkan kan dé nígbàdí ẹ̀dàkọ̀ ẹ̀jọ́ o ẹ máa bá wa tọrọ owó fún wọn o ẹ bá wa máa fún wọn lówó o arí gbajúgbajà òṣèré tí gbogbo ayé mọ̀ tó sọ jáde kàtígóríkàlì pé inú chọ́ọ̀chì lòún sùn ibẹ̀ lòún gbé bí ayé bá sì rí ẹ wá jẹ́ ń béèrè àtìgbà tẹ́ ẹ bẹ̀rẹ̀ tẹ́ni kò sówó ń bẹ̀ àtàsìkò tá a wà yìí sówó ti wà ń bẹ̀ ni tó jẹ́ kẹ́yìn gan pẹ̀lú òkúta tó wá dìmú láwùjọ tó tún jẹ́ ẹlẹ́mọ̀ ọmọ rà sí. ìbéèrè bíi méjì tàbí mẹ́ta lọ ìdàpọ̀ yẹn. bẹ́ẹ̀ni. ṣé owó ti wà ń bẹ̀ ìbéèrè kan ni ṣé owó ti wà owó ẹgbà tó tí ò sówó ń bẹ̀ ìbéèrè kan ni. ṣe rí. kí wọ́n máa mú ọ̀pọ̀lọpọ̀ jàǹkàjàǹkà òṣèré parí ìrìn àjò wọn síbi pé ẹ̀dàpẹ̀já tọrọ owó fún lágbájá. ìbéèrè yẹn dá gan ẹ jẹ́ kí kálukú wọ́wọ́ kọ́ dúpẹ́ lọ́wọ́ orí ẹ̀ orí ló yẹ ká máa kọ́kọ́ bọ̀ kí ẹ rí gbogbo èèyàn tí ó ń gapá tí ó sọ pé òun wá òkè tó ń rọ́wọ́ tìgbà kò ń ṣe mímọ̀ sí ẹ o. Ọlọ́run ọba ni Ọlọ́run ọba òun ló ń fún wọn ṣe àwọn tí irú ẹ̀ ṣẹlẹ̀ sí mo nígbàgbọ́ pé lágbára Ọlọ́run á bá mi gbọ́wọ́ wọn sókè ṣe rí kíní yóò kan ọgbọ́n kò kan ọgbọ́n rárá kò dẹ̀ kan mímọ̀ ṣe tó bá wò mí dáadáa mi ò kí n sábà lọ location mi kì í sábà lọ torí pé iṣẹ́ yìí ìwọ̀sí pọ̀ ń bẹ gan ṣùgbọ́n tí ẹ bá lè rọ́jú forí tì torí pé èmi ò dúró sọ́nà kan ni mo ṣe ń sún lójoojúmọ́ mi ò dúró mo láwọn ọ̀nà míì torí pé má ṣe tọ́ èmi ni pé tí ẹ bá ṣe òwò kan tó bá rèrè díẹ̀ bẹ́ẹ̀ èèyàn lè tún fi dòwó owó yẹn dán èrè dán iṣẹ́ mi wò láti tírẹ̀nì mi nìyẹn látọ̀dọ̀ bàbá tèmi so ẹ̀kọ́ yẹn lèmi ń lò but àwọn èèyàn wa máa ń nígbàgbọ́ pé ẹni tó lọ location lórí tó gba 50,000 tó gba 20,000 wọ́n nígbàgbọ́ pé ẹlòmíì máa tó gbé location wà lọ́tún náà location yẹn wá lè má wà lọ́dún kan iṣẹ́ tó ti gba 50,000 ní jóni tó ti ná tán tó ẹ̀sọ́ ti location mi ní next week tí ò wà ní location mi tán pè sí fọdún kan kí ló fẹ́ máa jẹ àrò àwọn kẹyẹ máa ń ṣẹlẹ̀ and kéèyàn tó rí bóyá mi ní wá kọ̀bọ̀ lọ́wọ́ sìn ara mi ti gbẹ mo wá sọ̀tà dédé rí owó kan sìn owó yẹn máa fẹ́ sáré sanwó school fees ọmọ ṣe kankan tí máa wá nà tán tí ò dẹ̀ ságbẹ̀gẹ̀lẹ̀ gbé mi ń bọ̀ ẹran ti gbé máa jẹ gbèsè owó lílẹ̀ nìyẹn ó lè mọ̀rú nǹkan yẹn jáde tí mo bá wá sí lásìkò tí mi ò lówó lọ́wọ́ ẹ̀ tí ò sẹ́yìn tó pè mí síṣẹ́ ẹ̀gbẹ́ ó di dandan kí n pa àwọn ọ̀rẹ́ mi ẹyẹ yẹn o tí mi bá rí dẹ̀rí pé mi ò tí rẹ́ni láti kú dandan ní kí n pariwo níta gbé ẹyẹ yẹn tẹ bá nífẹ̀ẹ́ mi ṣàánú mi o ara mi ò yá o ẹ dákun o ẹ bá owó kò sówó o bóyá lálọ́ọ̀dún tí ń fi ọlọ́pàá tẹ́tí mi pòǹfẹ́ lé mi kúrò nílé dandan ní kí n pariwo síta sọ àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ nìyẹn ṣùgbọ́n ìrànlọ́wọ́ náà wà fún tá à ń béèrè tọ́lọ́ má lè jẹ́ kí òṣèré rí ṣe problem tí òṣèré ní gangan ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ní ìṣòro tá a ní ibo ni òṣèré ti gbà láti ní ìṣòro pẹ̀lú ìjọba orílẹ̀-èdè wa wọn rí tó òṣèré rò rárá ẹ má bínú pẹ̀lú bí mo ti fẹ́ yà ọ́ tí ẹ bá wo local government kan ẹ káyé òṣìṣẹ́ tí wọ́n ní local government yẹn ẹ wá wòye allocation tó ń wọ local government yẹn tí mo bá fẹ́ fi ìgbéraga sọ̀rọ̀ òṣèré wọ́n employ àwọn èèyàn ju ìjọba lọ àdẹ̀ ní wọ́n kọ̀ọ̀bọ̀ tó já location tá ń gbà ẹ̀ka yìí tá ń gbà ṣiṣẹ́ àwọn alábàgbà lọ́yà
ara wọn ní Fẹ́mi Adébáyọ̀ àwọn lawyers nínú wa aláwọn doctors aláwọn engineers so àwọn tá a níyì àìríṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn fi ń dúró pé káwọn ó dẹgbà gbòmí táyé ti wà ó yẹ kí ìjọba máa kọ́kọ́ kí wa fún gbogbo orúkọ yẹn kò sí allocation kan tíjọba ń fún wa ó yẹ kí owó kan wà tí wọ́n máa fún ẹgbẹ́ òṣèré tó ń kóyè jọ bí wọ́n jẹ́ lè gbé lálókèsè kẹ́pẹ́ ní NGO kán máa fi kankan ràn wá lọ́wọ́ ẹ máa gbọ́ a máa nídìí owó a máa tẹ̀sẹ̀ táàsì ara wa ní ká tó rí owó yẹn ṣàjọ a lè fẹ́ ṣe nǹkan yẹn dandandandan a máa ṣègbọ́n yẹn náà àwọn gọ́ọ̀mẹ̀ntì mi máa rí wọn rí pé kìíní ìdá ojúṣe tí wọn mí àwọn là ń ṣe tí máa sọ kọ́kọ́ fún yín ẹgbẹ́ dẹ̀ yìí gan ṣe tí ì ṣe health insurance wà nínú ẹgbẹ́ Tampan tá a ṣe fún gbogbo ọmọ ẹgbẹ́ wa a ní láti lọ negotiate pẹ̀lú àwọn insurance company àwọn náà negotiate pẹ̀lú clinic throughout the state tó ní iye tá a jọ sàdé lọ́dún ẹjọ́ irú kìíní yẹn ó pọ̀ jù fún ìjọba láti lè gbé ó pọ̀ jù. ìgbésẹ̀ wo gan-an lẹgbẹ́ òṣèré ń gbé láti bájọba sọ̀rọ̀ lórí ní sọ yìí. ẹ má jẹ́ kó dàbí ìgbà tí à ń ba ìjọba jẹ́ ṣàrẹ́ mi tẹ́ wo mo máa ń rìn gan kì í ṣe pé kéèyàn máa rìn kiri o mo máa ń jáde dáadáa gan mo dẹ̀ máa ń ríra mi ní gbogbo ìgbà bíi pé kò síbi tí mi lè wọ̀ bọ̀tẹ́yàn bá wo nǹkan téèyàn ń bá pàdé láwọn ibi téèyàn ń lọ ó yẹ kó ti súyàn ṣùgbọ́n torí pé wọ́n ní ẹni tí kò dúró ló máa ń láṣeyọrí ló jẹ́ ká sì tó máa kọ̀ntínú ìṣàlà tó bá di Monday mà tó wà lábẹ́rẹ́ bí 2 weeks sí mo wà lẹ́yìn àbẹ̀rẹ̀ pẹ̀lú àwọn Dàmọ́lá Ọlátúnjí nǹkan kan Ṣọládọ́ládépọ̀ Abíṣógun gbogbo Láṣìgún Àlàjì Adéòtí Ayọ̀ládàpọ̀ gbogbo àjọ wà ń bẹ̀ tá lọ bá kọmíṣánná ṣe mítìn wọ́n máa ń fún tábà lọ ṣe mítìn yẹn a máa ń gbọ́ tó dáa but àti ìrìn tó dáa so ṣùgbọ́n mo nígbàgbọ́ nínú ìjọba yẹn pé wọ́n sì lè ṣe nǹkan fún wa torí pé mo ti léde àwọn Latin tó jẹ́ president ẹgbẹ́ Ọdúnládé ogankan 36 ọmọ kó lọ sọ́dọ̀ gọ́ọ̀nù Oyètọ́lá tí wọ́n àdẹjọ́ ṣe mí tètè àdẹ sọ̀rọ̀ dáadáa gan so tán wẹ́kọ̀ wà tán ṣe wá lálejò tájọ gbogbo àwọn project tán ṣe wọ́n kó wa lọ́bẹ̀ tá lọ wò ó tí wọ́n lọ fi wọ́n wà torí àwọn abẹ́ lọ pé kí gan níjọba yìí ń ṣe wọ́n dẹ̀ lọ fi gbọ́ àwọn títí tán ṣe léjìgbò lẹ́dẹ̀ wọ́n lọ fi wọ́n wà láì jẹ́ pé kó ṣe pàkàn ṣe àyẹ̀wò sọ́fíìsì wọn lásán. gómìnà ẹ fi àsìkò tá a ní láàárín àkóòtì òní pọ̀ ẹ fi sọ fún gbogbo àwọn tó rí ṣẹ́gi ọ̀la fún láwùjọ tó rí ṣẹ́gi ọ̀la fún yíká àgbáńlá ayé tọ́nà kẹ́ tó bùkún tí burújí ń bẹ lọ́wọ́ wọn pé ọ̀nà kan àbí kejì tí wọ́n fi lè ran ẹgbẹ́ Tampan lọ́wọ́ pé kí wọ́n dákun kí wọ́n gbègbè sẹ́ǹpa ẹ̀. sẹ́rí kí n tó sọ̀rọ̀ yẹn màá ṣe àkàwé kan àwọn olówó Ọ̀ṣun state wọn kì í fálù nǹkan tí wọ́n ní nínú ilé wọ́n máa fálù nǹkan tó bá wá láti ta ẹgbẹ́ Tampan ní mọ́tò báyìí bọ́ọ̀sì tuntun aya ọ̀rá kúrò lára sí tẹ̀lé ní national Ọ̀ṣun state lórí wọ́n ti gbé fún wa ni wọ́n ti gbé fún national iṣẹ́ ìgbọ́dọ̀ mi ó dàbí ẹni tó ọmọ rẹ̀ ń fẹsẹ̀ rìn tó lọ ra mọ́tò fún ọmọ onílé kẹta Ọ̀ṣun state yìí láti rí èèyàn kan tó gbé bọ́ọ̀sì tuntun tó gbé fún ẹgbẹ́ Tampan ní national àwọn atájẹ́ state àti gbogbo ọgbẹ́ tàwọn náà láti rí ẹni ẹgbẹ́ kájẹ jókòó ká sọ̀rọ̀ àmọ́ ló ń jásí ẹ̀ṣẹ́ lé ní Ọ̀ṣun state yìí láti jókòó pẹ̀lú èèyàn kan ọmọ Ọ̀ṣun ọmọ bíbí Ọ̀ṣun lórí ìjókòó báyìí ló ti rìlíìsì 2 million naira fún ẹgbẹ́ wa pé ká fi fọ́nìṣì ọ́fíìsì wa ní national state ti wá ọgbọ́n láti dọ́dọ̀ ẹ̀ máa pè padà mo bísí mo wà mítìn làmà máa rí but gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ẹ̀dọ́dọ̀ mo fẹ́ dáhùn bẹ́ẹ̀rẹ̀ yìí ni gẹ́gẹ́ bí ẹ ṣe wá sọ àwa pè wọ́n àwa ẹ̀yin ti rán ní sọ́jà báyìí àákò tó tọ́jà náà fẹ́ẹ́ èmi tó àkọ́kọ́ fẹ́ pàrọwà fún wa Yorùbá ní ilé là ń wò
ká tó sọ ọmọ lórúkọ tá a bá dẹ̀ tara lé ẹni lọ́pọ̀ a lè ríra lọ́wọ́ mọ́. Mo fẹ́ bẹ̀ àwọn tí Ọlọ́run ṣẹ́gi ọ̀la fún nípínlẹ̀ Ọ̀ṣun àti gbogbo agbègbè rẹ̀, òṣèré ẹgbẹ́ Tampan tán bá wo nǹkan tá à ń ṣe yẹ kí ó jẹ́ kórí wú fún wọn. Àwa wá ń bẹ̀ wọ́n ẹ̀kọ́ àlelà gidi fún wọn, àbẹ̀ wọn ni kẹjọ nítorí Ọlọ́run. Ẹlòmíì tó bá dẹ̀ jẹ́ pọ̀ sùn náà ń bọ àfọ̀sùn bẹ̀ wọ́n, tó bá dé oníṣàngó àfisàngó bẹ̀ wọ́n, àfi gbogbo tẹ́nì kọ̀ọ̀kan bá nígbàgbọ́ nínú ẹ̀ àfi bẹ̀ wọ́n kí wọ́n ó dìde rẹ̀ lọ́wọ́ fún ẹgbẹ́ Tampan nípínlẹ̀ Ọ̀ṣun. Kò di ìgbà tí ẹ̀mí àwọn èèyàn bá fẹ́ bọ́ tí ìyà bá mú wọn lómi tí ṣòkòtò òṣèré ń yá. Ní Ogun State ọ̀rẹ́ wa kan olùmọ́tò kan wá tà fọwọ́n ẹ̀kan wá skọ́pù ẹ̀ pé kókó yẹn wá òun máa bá gbé mọ́tò wá láti London ògbówó yẹn lọ́wọ́ ẹ̀ that is portable. Ìyẹn bá skọ́pù ẹ̀ bá ń dà láàmú kò sáà fún mọ́tò gbòóyá kò gbé kọ́ ẹ̀ mọ́. Portable ní láti sẹ́ni kìíní ẹ̀ sórí pọ́tà. Ọjọ́ kẹrin ní Ogun State ni wọ́n ti pe portable kó wá gbé mọ́tò. Wọ́n bùn ní o pé ó lóun gbọ́ kadà ní o ṣe kíní kan ní o gbọ́ bò ń bẹ́ o kó bó ṣe kíní kan lẹ́lòmíì wá pé kó wá gbé mọ́tò jíìpù kan. Ó ti di mọ́tò méjì tó ti bọ́ sọ́wọ́ bọ̀bọ́ yẹn bẹ́ẹ̀ yẹn yíra mọ́lẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀gbìn wọn pé lẹ́nu ìgbọ́n àmọ́ pa nídìí ẹni náà ṣùgbọ́n ní ìsìn tá a ti wá pè wọ́n báyìí tá a dẹ̀ ti bẹ̀ wọ́n tá a ti tọrọ lọ́wọ́ wọn wọ́n á ṣe nǹkan fún wa. ẹ já ṣe báyìí Alhaji káti wàá sọ pé wọ́n wá pè yín lórí aago pé tolónú àgbọ́kọ̀ yìí fún yín mọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun, ẹ wá gbé ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹ wá gbé ìpínlẹ̀ Ògùn, ẹ wá gbé ìpínlẹ̀ Èkó, abẹ́ sẹ́ǹdì ọkọ̀ sí láti lóyìnbó sẹ́ẹ̀ ti tán láti gbà á. ẹja Ọ̀ṣun àti sọ́nà ẹja sọ̀rọ̀ gbogbo àgbáyé ẹja sọ̀rọ̀. mo ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti gbogbo agbègbè èmi kẹ́ sọ tẹ́lẹ̀ nígbà orí ìwò òpúrú kẹ́ni ọmọ bọ̀ lábújá dé sí. jẹjẹ wa gbọ́ kọ̀ọ̀kan lọ́wọ́ kìnnì. èyàn kẹwàá tí mo jẹ́ ń retí oore lọ́wọ́ rẹ̀ nínú nípínlẹ̀ Ọ̀ṣun SRJ ó ṣe fún nílé ṣe fàlejò ó ṣe fọ́pọ̀lọpọ̀ èèyàn kí ni ti Tampan jẹjẹ láàbí tí rí nǹkan pẹ̀lú. àákò ń bọ̀.